Jesus Christ, fún ìsìn àṣọyọrí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ fún àwọn màmá wa. A ó rí nínú ìwé Epísítélì Paul sí àwọn ará Róòmù orí ìkẹjọ bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti 1:30 tí ó parí sí 1:40. Romans chapter 8 verse 31 through 39 tí a ó kà ní èdè abínibí. Ìjẹ́ kí ni àwa yóò wá ti rí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò akọjú ìjà sí wa? Ẹni tí kò dá ohun fún ara ẹ̀ sí, ṣùgbọ́n ó jẹ́wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa. Ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa. Òun á ti ṣe. You're watching Boa TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Lóògùn sí ọ̀run àwọn àyànfẹ́ Ọlọ́run. A ó máa ṣe ti Ọlọ́run dára. Ta ni ẹni tí ó dàbí? A máa ṣe Kristi Jésù tí ó kú tó ṣàkókò wípé ta ni yóò dìde kúrò nínú òkú, ẹni tí ó sì wà ní ọwọ́ ọ̀tún Olódùmarè tí ó sì bẹ̀bẹ̀ fún wa. Ta ni ó wá yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí èèyàn tàbí ìhòòhò tàbí ẹ̀wù tàbí idà. Gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe pa wá fún nínú gbogbo ọjọ́. A sì kà á sí bí àgùntàn pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, a ṣáájú aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí tó dá wa lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbàṣìṣì tàbí ohun ìgbà tí ń bọ̀. Ẹsẹ̀ tá ti dá dúró ẹ̀kọ́ Bíbélì náà tàbí òkè tàbí ọ̀gbun tàbí idà mìíràn kan ni yóò wá lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Báyìí ni mo dá ní dúró fún. Oh
Oh